Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Má bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ because mo ti fún ẹ ní àyè pé kò lo fídíò mi, má bàa mi wá pàtẹ ẹ̀ pè mí pé mo fẹ́ lo fídíò yìí, lo fídíò mi, má ṣe live show, gbé gbogbo ẹ̀, gé, share anything, ṣáà ti lo in a positive way. Wá lọ lo negative way tí ẹ fẹ́ bá ènìyàn bá gbó tó bàbá wa. Ẹ káalẹ́ ma. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú iṣẹ́ takuntakun sa o. Yes sir. Àmọ́ àwọn dádì àtàwọn ọmọ ńkọ́. Dáadáa ni gbogbo wa wà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Àbọ̀ Ọlọ́run yóò máa bá gbogbo yín gbé. Agbára Ọlọ́run tẹ́tí dára wa. Àti gbogbo àwa ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi náà. Àbọ̀ Ọlọ́run yóò máa bá wa gbé. Àṣẹ bá wa ṣàṣẹ o. Kò ní bàjẹ́ fún yín o. Àṣẹ. Tẹ́tí dára yín kò ní bàjẹ́ fáwa náà. Agbára Ọlọ́run. A dúpẹ́ ní ọwọ́ yín gan. Kí n kọ́kọ́ ṣàdúrà fún bàbá wa ti Sunday Igboho pé kò ní bàjẹ́ fún wọn. Àṣẹ. Apá àtà ò ní ká wọn. Àṣẹ. Tẹ̀bí tara wọn tọmọtọmọ wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Àṣẹ. Wọn ní sí ìrìn wọn. Àṣẹ. Wọn ní pàdé ojú ò jẹ wọn. Àṣẹ. Ìjọ jẹ wọn ní pàdé wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Àṣẹ. Ní agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá. Àṣẹ. Tẹ́rí gbogbo àwa ìran Yorùbá iná ni inú wa dùn tí gbogbo bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá yìí. Kí wọ́n tún wá bá wa tẹra mọ́, kí wọ́n tún bá wa tẹpá mọ́, ní bàbá Bọ́lá Ahmed kí wọ́n dákun. Ọlọ́run ọba nìkan lójú òní yóò jẹ́ kí ẹnu wọn gùn fún wa o. Lágbára Ọlọ́run. Torí bá a ti ń wo gbogbo tí ń lọ ní ìlú Nàìjíríà dáadáa yẹn báyìí, ó dàbí wípé àwọn nìkan náà ni wọ́n lè gba àwa ìran Yorùbá kalẹ̀ o. Lẹ́yìn wọn èmi ò rò pé Yorùbá míì tó wà mọ́ tó lè gba àwa ìran Yorùbá kalẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátá mọ́. So ó dàbí pé bá a ti rí wọn àwọn nìkan náà ni ẹni tó ṣe wípé ọgbà gidi wà ní orí wọn. Ó gbá lórí ẹ̀, wọ́n ní ṣíṣì lórí Tinubu. Tó máa ṣe ọgbà orí wọn, ọgbà tó máa ṣe ìwúlò fáwọn ìran Yorùbá gidigidi ni. Kí wọ́n dákun kí wọ́n jẹ́wọ́ pé yes ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi tòótọ́ ni àwọn. Kí wọ́n dákun kí wọ́n tó kú òní, kí wọ́n tó parí ọdún mẹ́jọ wọn, kí wọ́n dákun. Ọlọ́run bá wa lọ́ọ̀rẹ́ mi wọn. Lágbára Ọlọ́run yóò jẹ́ kí wọ́n jèrè àwọn ọmọ wọn, kí wọ́n dákun. Àfi títóbi Ọlọ́run ọba á fi bẹ̀ wọ́n ni. Àfi gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá á fi bẹ̀ wọ́n ni. Àwọn tí wọ́n bá súnmọ́ wọn kí wọ́n dákun, wọn lọ mọ́ bá wa gbé àwọn fídíò wa yìí, kí wọ́n lọ mọ́ bá wa gbé fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí wọ́n máa fẹ́, kí wọ́n máa rí, kí wọ́n máa wò, kí wọ́n dákun. Nítorí wípé ibi tí Nàìjíríà ń lọ yìí, agbára ò gbọdọ̀ padà sọ́dọ̀ àwọn Fúlàní yìí mọ́. Ogunde. Agbára ò gbọdọ̀ padà sọ́dọ̀ Fúlàní mọ́ o. Agbára ò gbọdọ̀ padà sọ́dọ̀ Fúlàní mọ́ o. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ mọ̀ pé yes ẹ nífẹ̀ẹ́ ìran yín, ẹ nífẹ̀ẹ́ ìran Yorùbá, ẹ nífẹ̀ẹ́ àwọn ìran Yorùbá, ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ yín, ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ yín tí ń bọ̀ lọ́la, àwọn àrọ́mọdọ́mọ yín tí ń bọ̀ lọ́la. Tẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá ni yín. Ẹ dákun ẹ bá wa fi ọwọ́ sowọ́pọ̀ pọ̀ mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, gbogbo ẹ̀yin lọ́ba tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá. Bàbá wa Onífẹ̀, bàbá wa Olúbàdàn, bàbá wa Olúgbọ́n, bàbá wa ọba kí ni wọ́n pè wọ́n Abẹ́òkúta yìí, kí ni orúkọ wọn Aláké. Ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo bàbá wa ọba Kúta, ẹ dákun ẹ jọ̀ọ́ ọba Mọ̀kámọ́, bàbá wa Olówù ẹ dákun, àti bàbá wa yìí náà bàbá wọn Olúwo òkè, bàbá yẹn náà wọn sínú ọba kékeré. Ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo yín pátápátá, ọba tó bá jọba gidi ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jọba gidi, ẹ má bínú pé mi dákọ gbogbo yín, ẹ dákun ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ láàrin ara yín. Ẹ jẹ́ kí ojúlówó ọmọ ọkọ Yorùbá kọ́ mọ rẹ̀ lójúlówó ọmọ ọkọ Yorùbá. Ẹ jẹ́ ká fi àpẹẹrẹ kinní yẹn lélẹ̀ ní kíákíá, bó ṣe jẹ́ wípé ọwọ́ wa ni agbára Nàìjíríà wà báyìí. Ẹ jẹ́ kí oníkálùkù ọ̀dá wà lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ dákun nítorí wípé ìtí àwọn ará bíbá yìí jẹ́ ń dẹ́wò fún àwọn ìran Yorùbá jẹ́ ń dẹ́wò fún wa.
wọ́n kàn ṣe nǹkan tó wù wọ́n ní wípé kò sí nǹkan kan tá a máa dánwò ní orí ilẹ̀ wa. Ẹ dákun gbogbo tí wọ́n ń dánwò ní ọ̀dọ̀ wa yìí ní ilẹ̀ Yorùbá títí wa yìí ṣé àwa ń dẹ́rù ẹ̀wò lọ́dọ̀ wọn? Àwọn mọ̀ bí àwa dáwọ́ òtò bẹ́ẹ̀ ká lọ sí ọ̀dọ̀ wọn ká lọ dẹ́rù ẹ̀wò lọ́dọ̀ wọn. Gbogbo kíní yìí náà ní kẹ́ bá wa rò, iná ní kẹ́ rò. Tó bá ní àwọn tẹ́ kó màálù sí lọ́wọ́, tẹ́ kó màálù sọ́dọ̀ wọn pé kí wọ́n mọ bá yín sìn. Àwọn ọmọ Yorùbá pọ̀ káàkiri tí ó sì tẹ́ lọ́wọ́ wọn. Ẹ kó màálù yín jọ, ẹ rágbà fún màálù yín. Àwọn ọmọ Yorùbá wà tí ó máa mójútó. Àwọn ọmọ Yorùbá pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá tí ó máa mójútó. Bẹ́ẹ̀ni, tí ìlú bá tò dáadáa, tí ìlú lọ bó ti yẹ kó lọ. Kí ni bẹ nínú wípé kẹ́ẹ̀kọ́ ìlú ìgbà tó ṣe pé tí ó máa wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá ni. A sọ pé kẹ́ ẹ má wú nǹkan àlùmọ́ọ́nì nílẹ̀ Yorùbá. Ẹni tẹ́ ẹ bá bá nǹkan àlùmọ́ọ́nì ní orí ilẹ̀ rẹ̀, ẹ pè é gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ bá a tọ́ ìta rí lórí ilẹ̀ rẹ̀, ta rí lórí ilẹ̀ rẹ̀ rẹ̀. Wọ́n ní bá yín lágídí, àní bá yín lágídí sí. Àjọ ń dẹ̀ fún yín. Ṣùgbọ́n irú gbogbo àwọn ìgbésẹ̀ yìí tẹ́ ẹ tètè ẹ bá wa gbé irú àwọn ìgbésẹ̀ yìí tẹ́ ẹ bá orí ilé ọmọ Yorùbá tẹ́ ẹ bá ti bá nǹkan àlùmọ́ọ́nì ó yẹ kẹ́ ẹ bá a ṣe ní between ìnùdí ni. Bọ́rọ̀ àwọn ìlú èbó yìí tí ẹ bá rí pé ilẹ̀ kan tó jẹ́ ilẹ̀ ọmọ onílùú tó sì wúlò fún ìjọba wọn kàkà kí wọ́n wá sọ pé àwọn wà á ṣe báṣubàṣu wọ́n máa pè ní ilẹ̀ yóò fẹ́ lò wọ́n sì máa bá wá ilẹ̀ tí bómi tó bá tó dáa tàbí tó bá ṣe lé ibi kí ẹ ti kọ́lé sí tó bá ṣe tí ìjọba fẹ́ lò ní wọ́n kè sí ni kìí ṣe pé bọ́yá tí wọn àmọ́ ṣe báṣubàṣu tàbí táwọn àmọ́ rán àwọn àjòjì kan wípé kí wọ́n lọ lé tàbí kí wọ́n pa bórílẹ̀-èdè tí máa ń ní lọ síwájú kan. Àwa nífẹ̀ẹ́ yín dáadáa, a nífẹ̀ẹ́ yín. Ọwọ́ yín iná ní gbogbo kìíní yìí wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àbá yín já sí nǹkan àlùmọ́ọ́nì orí ilẹ̀, àníkáwọ̀ ò gbé ìgbésí ayé ìrọ̀rùn gidi. Iná ní ìṣẹ́ táwọn káyé sáká kiri ẹ̀yin bàbá wa, káyé sáká fẹ́ wálé. Àjòjì ọ̀lẹ́tọ̀ láti máa tẹ̀lé báṣubàṣu ní orí ilé onílẹ̀. A sì mọ̀ pé ẹ̀yin náà ni ẹ̀yin náà bá yẹ gbà wọ́n. Bàbá wa ṣe láàrin ìṣẹ́jú méje ó ti pọ̀ lórí fóònù. So ẹ dákun ẹ jọ̀ọ́ màmá mi Yorùbá wuyì ẹ dákun àwọn tí wọ́n bá súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ jẹ́ kí ẹ máa bá wa sẹ́ẹ̀dì àwọn fídíò yìí sí wọn kí wọ́n máa bá gbé lọ sọ́dọ̀ kí wọ́n máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé ti Fúlàní ẹjọ́ 1 minute. Ẹgbọ́n ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́. Ṣé tó lórí burúkú ọmọ àlè Fúlàní yẹn tó sọ̀rọ̀ tí bàbá Achu Sunday Igboho ṣé yẹn la fẹ́ sọ ni? Aláwọn nǹkan kan wà tá à ń gbọ́ láti ọ̀dọ̀ àwọn Fúlàní yìí tó yẹ kó fi mú àwọn ẹ̀ràn Yorùbá ká tètè mọ ọ̀nà àbáyọ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tó fi lo ọdún mẹ́jọ wọn parí kí Fúlàní ọmọ sọ wípé oníká máa bọ̀ nínú ìgboro ká máa gbé nínú ìgboro tí tá a bá dé nínú ìgboro tí bá bẹ́ẹ̀ ni ó máa bọ́ wa ni ó máa fa ni tá a máa jẹ ta ló bá wí tó wá sọ wípé tí màálù wa bá jẹ nǹkan àgbẹ̀ àmọ́ bá a ti máa ń ṣètò ẹ̀ pẹ̀lú wọn tẹ́lẹ̀ á ṣètò ẹ̀ pẹ̀lú wọn. Ókè náà ẹ̀yin sọ wípé ó ní kẹ́ ẹ wá sínú ìgboro tó ní ọmọ fún yín ní tẹ́ ẹ máa jẹ tó àwọn àgbẹ̀ táwọn wá ń dáko sínú sórí ilẹ̀ bàbá wọn ẹ̀yin sì fi màálù ti yín jẹ. Ókè náà ṣé kébi ọ̀pá àwọn àgbẹ̀ táwọn wà nínú ìgboro. Àgbẹ̀ nìkan àbí gbogbo wa pátápátá. Àbí gbogbo àwa ṣé kébi ọ̀pá àwa àbí. Olórí burúkú ni wọ́n. Tó bá ṣe wípé tí ẹnu wa kò dáadáa nílẹ̀ Yorùbá ni
àbí àwọn ọba wa kọ̀ọ̀kan sátìrí kìíní yìí ó yẹ kí wọ́n ti fi ọlọ́pàá gbé àwọn Fúlàní yẹn kí wọ́n wá pè kí wọ́n wá ìtọ́sọ yẹn kó wá tó sọ padà táàbà tí ìbá débi wípé a ní gbà kí Fúlàní òfin màálù jẹ oko wa mọ́ kí wọ́n á máa sọ wípé àwọn máa sanwó fún wa ẹjẹ agbọ́dọ̀ tètè kọ gbogbo kìíní ní kíákíá ní gbogbo ilẹ̀ Yorùbá. ẹ ṣe náà bá wa. nítorí àwọn àtìrán Fúlàní àjọ papọ̀ kò sí nǹkan kan tá a fi jọra wa àjọ nílẹ̀ wọ́n rìn wá ní. ọdẹ máa rìn lọ padà wọ́n máa rìn lọ padà ní. bí wọ́n sì ṣe rìn wá bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ṣe máa rìn lọ láìpẹ́ láì jìnnà yìí. wọ́n máa rìn lọ ni. irú àwọn Ràṣídì Olúwo yẹn táwọn yẹn lè fẹ́ sọ ni àwọn yẹn gẹ́gẹ́ àwọn ni wọ́n lọ ṣèpàdé papọ̀ máwọn Fúlàní yẹn tí wọ́n fi ń ní ẹnu ọ̀rọ̀ báyẹn. ọdọ bàbá wa irú Ràṣídì Olúwo burúkú yẹn. ẹ jẹ́ ká gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣe ìgbọ̀n àwọn ojúlówó ọmọkọ̀ wo àwọn ọ̀fọwọ́ ti gbogbo orí burúkú tó wà tó lórí burúkú mọ́ fi yẹn jọ ṣe. ẹ ṣe ń gbọ́ àbá. àwọn tí wọ́n ti. òkè ẹ ra màmá mi ẹjọ́ fi ń lẹ. God bless you. wọ́n ní bàtà àwọn China tí wọ́n ń construct Lagos Ìbàdàn wọ́n ní wọ́n discover bauxite tí wọ́n fi ń ṣe aluminium mímọ́ tó ń jẹ́ bauxite ní ti ẹ̀gbọ́rí tí wọ́n fi ń ṣe aluminium wọ́n náà discover àwọn Chinese. aláwọ̀ táwọn wèrè yóò kì í ṣe kankan náà àìṣe nǹkan ẹ bá gbóhùn sókè. ẹ ṣe ìyá mi eléyìí tó ń sẹnu yàmàyàmà tó lóun wà lábúlé Ẹ̀gbá yẹn níbo ló wà lábúlé Ẹ̀gbá. ebi ló ń pa àwọn yẹn jàre. ẹ wo ẹ kò yẹ kẹ máa gbèrú àwọn ohun ẹ tún fún wọn ní fíú àti àbá followers ní àìbá ọ̀nà ṣe ń pè mí ìgbọ́ ìbò Yorùbá ní èdè ìgbọ́ English. Ọlọ́run irú àwọn eléyìí kò yẹ kẹ máa gbọ́ tiwọn rárá. ẹ ṣàbá tí bàbá wa olóyè Sunday Igboho wá ṣàṣeyọrí lágbára Ọlọ́run ẹ̀yin náà gan ẹ ní ṣìṣe lágbára Elédùmarè ẹ ní fọmọṣẹ ẹ ní fọkọṣẹ lágbára Elédùmarè nígbà tí ilẹ̀ Yorùbá bá máa rújú tó bá máa ráyè dáadáa wọn ò ní fẹ́ nìkan kan wá ṣàwátì lágbára Ọlọ́run. àṣẹ o àṣẹ gbogbo apátápátá o àṣẹ. ìyá mi ẹ ṣe wò ẹ máa bẹ tó bọ. à ń bàbá ìṣòro gan Odùduwà àṣàrà ìfún àbí àṣàrà ìfún ẹ máa rẹ́dì lẹ́yìn ìta fẹ́ pè Odùduwà àṣàrà ìfún ẹ máa rẹ́dì lẹ́yìn ìta fẹ́ pè. àwọn gbogbo tó ń rí ilẹ̀ Yorùbá yẹn kò bá ẹ̀yìn ẹ ṣàfẹ́ jà ní àríjàgbá of Nigeria Limited Odùduwà OPC àríjàgbá of Nigeria Limited ẹ ṣe bí òpó òun ẹ bá gbóhùn sókè lórí fóònù. Yes ma'am. ìṣẹ̀ ń wálé ní ìbọnẹ bọ́rọ̀ dé. ààrẹ ẹjọkọ ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ mo rí miss kan yín ló yẹ kí n pè yín ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ ẹ máa píkì ní nǹkan táwọn èèyàn ń sọ ẹ wo tí wọ́n ń rí lórí ilẹ̀ wa wọ́n rí Tinubu dẹ̀ ń gbìyànjú agbára ẹ̀ kò fẹ́ là sí méjì lẹ́ẹ̀kan náà gbà ò mo rógo wọn ti kọ́ fún mi àwọn fáǹsì ni wọ́n ka ṣégèwé tó bá bìí pé tó pé mi ò kàwé fẹ́ halẹ̀ mọ́ mi tí bá ṣí àwọn fáǹsì mi kalẹ̀ wọ́n á fún òyìnbó bàtì ẹ̀ jẹ́ bauxite is a natural occurring rock ẹ kì í kà láti bí bauxite is a natural occurring rock composed mainly of aluminium bearing minerals along with iron oxide, silicon and titanium dioxide. It is the world's most important source of aluminium. Àwọn physics students ti wọlé àwọn physics bá ti gbọ́ kíní kan oxide kàmínà oxide gangan wọn oxide mo fẹ́ mi sáko ní physics class ẹ bá gbọ́ sókè. Hello. Yes sir. ṣe rí ibi táwọn wèrè yìí tó ti fi wọlé sí wa lára ni pé láyé Ọbásanjọ́ tó ti wá ẹ̀sámì gbogbo resources Nàìjíríà ìgbà iná ṣe rí ìgbà tán dé gbogbo Ìgbòho sẹpẹǹtẹ̀rí àgọ́ ààrẹ àgọ́ àmọ́dù yẹn mo wà nù dráìvà kan associate mọ́ wọn gbà yẹn tó àgbọn káàkiri nígbà tá a dé àgọ́ ààrẹ àgọ́ àmọ́dù yẹn náà bọ́n ṣe bọ́lẹ̀ báyìí náà bọ́ọ̀sì yẹn lé wọn pé ńbo ẹ fẹ́ wá gbalẹ̀ wa ni wọ́n ní nǹkan táwọn rí bí ipò kú lágbára ó pọ̀ gan lóríṣiríṣi ní àgọ́ ààrẹ wọ́n ní àwọn á ṣe bí gbogbo ẹ̀ làwọn gọ́fúnà mọ̀ àbí òye ẹ wá wo àwọn ṣé wọ́n ti gbàgbé ọlọ́pàá àwèrè tó ń sọ pé tí Fúlàní bá fi oko àgbẹ̀ kágbẹ̀ wá rìpọ́ọ̀tù tó bá ṣe kínní ṣé bí Yorùbá ni. bẹ́ẹ̀ni. àwọn èèyàn máa burú o ìlú Ìgbòho tó tún wá ń ṣe takuntakun tó ń ṣe tiwa tó ń ṣe sẹ́yìn àdé ìríṣẹ́ tó ń
dọ́tò ló sì ìyá olórí burúkú ẹlẹ́nu wọ́yọ̀wọ̀yọ̀ tó lòun wá látàbúlẹ̀ ẹ̀gbá yẹn bẹ́ẹ̀ kò ṣe ní fẹsẹ̀ káàkó lọ́gbẹ́. ọmọ kó ṣáájú kò ṣe ní káàkó bí ọmọ òun ṣáájú ó mà ìka làwọn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo nǹkan tí Sunday Igboho ṣe bó lọ́kọ sílé kò ṣe ní kọ́kọ́ ń máa bọ̀ kó jáde. wọn tún fẹ́ bá jà àwọn fẹ́ jà kó máa bọ̀ kó máa wá jà. kò sí wàhálà kò ní gbogbo nǹkan tí gbogbo wa bá ṣe la máa gbà. bẹ́ẹ̀ orúkọ Martin Luther King wa nìyẹn ní Nàìjíríà. òun ò ní kánjú kú lágbára Ọlọ́run. lágbára Elédùmarè òun ò ní kánjú àwa náà ní kánjú kú lágbára Ọlọ́run. pàwọ́ áfíríkì tóbi lágbára àwọn tó nílẹ̀ ìkọ̀kọ̀ wa ò ní kánjú kú lágbára Ọlọ́run ọwọ́ ọ̀tá ò ní tẹ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tíṣẹ̀lẹ̀ ibi dẹ̀ ṣẹlẹ̀ sí nínú orílẹ̀ yẹn Ọlọ́run àbá tù wọ́n nínú lágbára Elédùmarè. alágídí agodi ṣé Ọlọ́run aṣàánú wa. a tún ní alágídí agodi kí túmọ̀ alágídí agodi. alágídí agodi ṣèyí ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣèyí lọ. alágídí agodi ni. sọ̀rọ̀ ló ń jáde lẹ́nu ẹ tó ń gọ́ọ̀mù stéètì báyìí ṣé irú nǹkan báyìí ló yẹ kó máa jáde nínú ẹnu yẹn. ẹ bá kú wá fún lórúkọ alágídí agodi. alágídí agodi ni. tí wọ́n ó lè ṣọmọ tiẹ̀ ní ó lè ṣe ọmọ tiẹ̀ ní kó ní kó lo ọjọ́ yẹn inú igbó ó ṣẹ̀ wá máa sọ pé òun fẹ́ pe àwọn kìnní kan pé kán wá ṣe investigation kan àríwá kan ẹ mọ̀ pé kà nínú àwọn ẹ̀dá báyìí tá a máa sọ̀rọ̀ nù ẹnu ẹbẹ̀ tí ò lè jẹ́ kọ́kàn tán Ọlọ́run á fi ṣe oníkálukú dání. alágídí agodi new name for ṣèyí alaye ẹ̀dá. ṣé bí bàbá ládọjà wà ń bẹ́ẹ̀ sí ṣé bá nǹkan ṣíṣáájú bàbá ládọjà ṣé bá nǹkan ṣíṣáájú àwọn yẹn dà ń sìn ṣe oníkálukú àtọ̀ lẹ́yìn. ìyá mi ẹ máa bí tó bọ̀. Odùduwà àṣàrà ìfẹ́ bá wa gbóhùn sókè Odùduwà àṣàrà ìfẹ́ yẹ kẹ́ máa lọ sórí YouTube ni o torí TikTok wa ìgbádùn o wọ́n lè drop yín àtẹnità Odùduwà àṣàrà ìfẹ́ wa ń bẹ̀ Odùduwà àṣàrà ìfẹ́ wa ń bẹ̀ a máa drop yín ọmọ sórí YouTube o ẹ belong sórí TikTok already tẹ́lẹ̀ náà Odùduwà àṣàrà ìfẹ́ belong sórí TikTok a máa drop yín. Hello. Hello, à ń gbọ́ yín o. Ẹ kú lórí àsìkò yìí o. Ẹ̀yin kọ́ ni mo ń bá wí màámi, ẹ̀yin kọ́ ni mo ń bá wí. Alágídí agodi tí wọ́n pè ọ́ náà ni. Alágídí agodi yóò bá wí. Òun àti kejì rẹ̀ wọ́n wá mú létí ra wọn. Alágídí agodi yóò bá wí ìfàṣẹ ìṣọmọdún àti. Ìwà wọn sì jọ nǹkan náà. Lẹ́yìn kẹ́yìn tẹ́ bá wà ní sáde ìfẹ́ lódún kẹtún pariwo lẹ́ẹ̀kan sí ìpètò Ramoni ni ò jẹ́ kí ìrẹ́kùn wá. Ramoni ni ò jẹ́ kí ìrẹ́kùn fẹ́ ṣiṣẹ́ o. Kẹ̀kẹ́ pariwo ẹ̀ dáadáa nítorí páwọn èmi àlọ́ ti fún ní sọ̀dọ̀dọ́nà àbí kí ni olùtìyàn láwọn fún oyè rọ́ sí yọ̀. Irú àwọn làwa lẹ́yìn ẹ̀rà tá ń lò lọ yìí ni àwọn kan wọ́n sọ pé kí ni abáyíndé ẹlẹ́ẹ̀kejì mo kí bàbá wa wò wọ́n sọ̀rọ̀ ṣẹwárí àti gba kínní náà kò wíwé ẹ rí i pé bàbá wa ọ̀kẹ́rẹ́ Ṣakí ti jáde lọ́jọ́ mẹ́ta yìí tí wọ́n ní pé kí àwọn ọmọ Yorùbá káwọn náà dá kárà tiwọn kalẹ̀ ìmọ̀ bóyá ní fídíò yẹn. mi ò rí ẹ sẹ́ǹdẹ̀ sí mi. mo ti sẹ́ǹdẹ̀ sí ibù mo tún sẹ́ǹdẹ̀ sí lónìí. láti last week ni bàbá yẹn ti sọ̀rọ̀ ọ̀kẹ́rẹ́ Ṣakí wọ́n sọ̀rọ̀ pé kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n gbìyànjú kí wọ́n dá kárà titi wọn kalẹ̀. àwọn ìgbésẹ̀ tá a lè gbé leléyìí kí ni àkọ́kọ́ jòkó kí ni tí mọ àwọn pípọ̀ yìí wá ná tí wọ́n bá wá kí ni tí wọ́n wá ń ṣe àwọn nǹkan tí wọ́n wá ń ṣe làwa náà bójútó àmọ́ kí wá ní inú àwọn challenges yìí àwọn lọ́balọ́ba wa ń dálẹ̀ àwọn baálẹ̀ wa náà ń dálẹ̀ torí ìmọ̀lù tí wọ́n ń dà ọba ní ń bẹ baálẹ̀ ní ń bẹ ó wá gbọgbọ́n kí ẹ bá gbàgbé lọ́jọ́ kínní àná àwọn missionaries kan bẹ tí mo send sí yín. bẹ́ẹ̀ni. nítorí ẹ̀ náà fi suspend the border ṣé ìgbà tí wọ́n suspend the border ṣé insecurity ẹ̀ ṣe kò tó ń ṣe tí wọ́n nítorí insecurity ni kì í ṣe nítorí insecurity tó kẹ́ fi ẹ̀rú ṣàwọn northern farmer ní understand nítorí ẹ̀ ní kíkí pé nǹkan
so àwọn ìgbìyànjú yẹn torí ọmọ ẹ fáwọn olóró ajé kankan ní táwọn nínú gbogbo tí wọn wá rí lórí ilẹ̀ wa injustice méjì kan wà tí wọn ti mọ irú ìran tí ò bá jẹ ìran tí ò bá jẹ ni pé tí Yorùbá bá ti fi lè ti eré nǹkan anikẹni mọni Yorùbá anikẹni mọni púpọ̀ I'm sorry to say wàláì tí ọmọ Yíbò kan tó bá rọmú báyìí yóò fọ ọmọ ẹ yóò fọ ọba tó pa ìyẹn kọ́ ló kàn ní sí tẹ ẹ má wà negativity Yorùbá mọ́ ní sí tẹ àdéhùn kí wàá remain positive síra wa Yorùbá lè yàtọ̀ dáa jù àwa la dáa jù. nǹkan afẹ́ àwa la dáa jù nísìnyí tó dídá àwọn náà tá a bá mọ̀ tọ́ ọ̀dà mo ti dákẹ́ yìí o níta ní láti ṣe ni pé ibi tí a bá ti rí ọmọ ìyá wa káwa náà fọwọ́ ẹ̀ sókè ni. bẹ́ẹ̀ni. bí bàbá Bọ́lá Tinubu bẹ́ẹ̀ ṣe fọwọ́ májàsọ́lá sókè gbogbo bí a bá ti rí ọmọ ìyá wa àwọn ìyá yòókù náà fa ọmọ wọn sókè sẹ́yìn ò ní Buhari tí Buhari ṣe ni gbogbo àwọn tí ọmọwé gbogbo wọn ló fà wọn sókè kì í ṣe pé kinní kankan àyè fọwọ́ ara sókè ìnílọsíwájú bá gbogbo àgbègbè gbogbo àwọn tí bàbá Tinubu kó sínú ìjọba nísìn mélòó nù wọn ló fa àwọn Yorùbá sókè mélòó ìfẹ́ padà síbí nípò pé yóò fà wọn sókè gbogbo àwọn tó yẹ kí táwọn ẹ̀yà yòókù ṣẹnu fa pé wọ́n rí ṣe jù wá lọ pé wọ́n ní nǹkan kan jù wá lọ fa wọ́n fà àwọn èèyàn wọn òkè ní àwọn èèfà àwọn èèyàn wọn sókè tá a bá ti dé ìlú báyìí a ti adékòdé ẹ̀rí ni wá àwọn ọmọ ṣègbó òsì gbogbo wa ẹ jẹ́ ká yí padà ẹ wo láti ìgbà tí wọ́n sẹ́ni kílẹ̀ ní sí ọ̀dà pé mo tún bá bàbá wa pé ìtì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn lónìí Mr. Wisdom mo tó sẹ́nà kíní ẹ̀ fún wọn kí wọ́n gbégbèsè láti sí ní chance ta ní tí agbára federal ló lè wọ́ kíní ẹ̀ láti sí torí àwọn kíní ẹ̀ wọn agbára federal ló lè wọ́ kí agbára federal àwọn ọ̀dọ́nà náà ń lò. ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ sì bá bàbá májàsọ́lá sọ̀rọ̀ nípa ẹ̀ èmi ti bá Mr. Wisdom sọ mọdẹ bá kó èkì sọ̀rọ̀ even ààrẹ Láti Abbas ẹni pé kí ni kan ṣe. àwọn ìgbésẹ̀ yìí la gbọ́dọ̀ gbé. bí ìgbésẹ̀ wà àti ìgbésẹ̀ wà àti ìgbésẹ̀ wò. bóyá lẹ́yìn ètò ṣá àbí kí n pè é personally torí ẹ̀ mọ́ wà bísí náà. ẹ pè mí lẹ́yìn ètò ìṣèlú pè mí láàrin 5-10 minutes lẹ́yìn ètò. tọ̀hún ṣọ́ àlámà so Ọlọ́run wà pẹ̀lú ìjọ tí ìdí sí òsì ní ó jẹ́ kí wọ́n wọ́n dùn lẹ́wà kí wọ́n mọ̀ sí lẹ́wà tó wọ́n kí n kókò tó bá wà ní òní wọnú lẹ́wà Gúmi ò ní wá láti náà kọ́ wa mọ̀ lọ sí gbòòrò kọ́ wa mọ̀ sọ pé díẹ̀ dáàdì tèmi ìyálà ìyá rẹ̀ níbi tèmi lónìí wọn ń kọ́. lónìí kan òní pírísínà Sunday Igboho ti fi oníyà mẹ́ta ẹni sùn ìyá mi òdúdú àtàrà ìjọba agbóṣùpọ̀. ìwọ tó wà lábúlé Ẹ̀gbá wo ìwọ náà bímọ sọ̀rọ̀ ẹni tó ń bá fà yìí orí ẹ̀ ọjà ju kíni ò lọ lọ́bìnrin láwọn aṣíwájú orí ọjà àwọn kan ti ṣe lánàá ìkíni èrè ọlọ́jà múra sí ọmọ ojú àṣàrà ìṣẹ̀wà ń bẹ̀ tẹ́bà sí ń bẹ oníyà mẹ́ta ẹgbóhùn sókè ẹ ṣe ń gọ́sà oníyà mẹ́ta ẹgbóhùn sókè àbóníyà púpọ̀ ẹ má bínú. àwa náà kí yín o. àṣẹ. ẹni sọ ẹ kàbẹ lọ́wọ́ àwọn tó wà lórí YouTube ṣán gbọ́ yín ẹ tó wà lórí YouTube ṣe gbọ́ wọn lórí TikTok o. ó dàbí pé delay wà tẹ́ bá ti sọ̀rọ̀ after 5 minutes ni there's a voice protocol delay ma. I believe you. And again TikTok wà ẹ̀ àti máa ní issue pẹ̀lú ẹ̀. mo ṣe ń gbọ́ yín pé nípa ẹ̀rẹ̀ ti pè mí ti pẹ́ mo ṣe ń gbọ́ lórí YouTube. ok náà ẹ sọ̀rọ̀ ní sìkà òun yẹn ń gbọ́ ẹ̀yin tó ṣe ń gbọ́ òkè ìyáwá Odùduwà Àsárá Ìfẹ́ sọ̀rọ̀ oníyà púpọ̀ ní sọ̀rọ̀ Odùduwà Àsárá Ìfẹ́ bá wa sọ̀rọ̀ ẹ dáhùn oníyà púpọ̀ ní sùúrù ẹjọ́. àwọn lórí burúkú People's Congress wọ́n ti sọ̀rọ̀ mi ò mọ ohun tó ń ta wọ́n lára ìrànwọ́ bàbá yẹn ti já jẹ́ tí fi ọwọ́ wọn àti fi wọ̀ wọ́n láti fi ọjọ́ ẹ̀ àwa náà pé ìràwọ̀ wọn ti já ẹjọ́ kí ni nǹkan tí wọ́n wá lára sí ẹ̀sà ẹ̀. ààbò ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì. Tinubu àwọn ò fẹ́ Nàìjíríà mọ̀. ẹ bá lè ṣe kí oníkálùkù máa lọ nílọ tara ẹ̀ kí nǹkan tá a máa fi survive wà. àwọn pípọ̀ yìí náà sọ fún wa wípé we are one. tó bá di ìgbà election náà máa ń dé we are one. ṣé tí election yẹn bá ti tán báyìí àwọn Fúlàní yẹn máa fojú wa rí.
bàbá Tinubu ẹjọ́ àwọn tó jẹ́ pé wọ́n náà ní ghost DNA ẹ̀yà wa ló yàtọ̀ nínú gbogbo ẹ̀yà tó wà gbogbo àgbáyé. ẹ jẹ́ kí olóyìnbó tún sọ fídíò yẹn wà online lọ́dọ̀ ms bàbá òyìnbó ló tún sọ ó ní àwọn ṣe research kan àwọn máa ń wo DNA àwọn èèyàn káàkiri àgbáyé ṣùgbọ́n there is this striking record táwọn ní wípé these people bóyá from the Bantu tribe ni wọ́n láwọn méjì ni wọ́n ní bọ̀ DNA tiwa yẹn ó striking gan tó yọ tó yẹ pé wọn ò mọ bí tá a ti ṣẹ̀ wá. bẹ́ẹ̀ ni Yorùbá àwa lọ́lọ́run kọ́kọ́ dà. So which is like an alien DNA. wọ́n ní voice ní òkìlẹ̀ ìyàwó àwọn ní voice ní òkìlẹ̀ mo sọ pé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní voice ní òkìlẹ̀ ẹ pè mí lórí fóònù I don't know ẹ jọ kí ni mo lè ṣe sí kí mo lè ṣe sí kí lórúkọ ẹ̀ mi kí mo lè ṣe sí TikTok mi táwọn máa gbọ́ ẹ ń gbọ́ díẹ̀ yẹn ò ṣe kí wọ́n mo fẹ́ ṣe báyìí TikTok mi yẹn ti ní I don't know what to do I am trying all my best. Ẹlẹ́mà. Yes ma bá a gbọ́n sókè ma. Ẹ kú iṣẹ́ mà. Yes ma. Gbogbo nǹkan tí ó ń sọ ni mò ń gbọ́ báyìí. Pé ká dá ètò tiwa lẹ̀ ṣé rí gbogbo nǹkan tó ní ká dá lẹ̀ yìí ó rí yẹ ká dá lẹ̀ ká bá fẹ́ kó lọ́wọ́ àwọn olórí kórìtọ́rọ̀ pọ̀rọ̀ nìkan làwọn ní gbogbo nǹkan tá a lè máa jẹ lọ́wọ́ yìí. Gbogbo nǹkan wà mọ̀ pé a fẹ́ máa dá oko bẹ́ẹ̀ táwọn olórí burúkú náà jẹ́ káwọn èèyàn lọ sóko ohun àwọn èèyàn láti dókòó lọ pé ṣẹ́ wa nílẹ̀ Yorùbá wa tẹ̀tí kọ́ máa lọ ká ọmọ kọ́ máa gé ọwọ́ wọn tó fi ń roko kọ́ máa pa wọ́n pakúpa yìí náà ni ṣùgbọ́n Ọlọ́run bá wọn wí ṣé mọ̀ pé ìlara àwọn èèyàn pọ̀ ẹ̀yin gba lára tẹ̀ ìṣiṣẹ́ yìí àìmọye ń fẹjọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ pọ́ ti fílẹ̀ bẹ̀ẹ̀ àwọn tó fílẹ̀ yìí kọ́ lẹ́ni kọ́ fílẹ̀ ń lara yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tó ń lara yín so Ọlọ́run ọba á kó yín yọ Ọlọ́run á gbé yín lékè ẹ máa ṣẹ́gun wọn náà ní ṣẹ́gun lórí orílẹ̀ máa ṣẹ́gun wọn so wọ́n ṣe wá lára Sunday Igboho yìí mo mọ̀ pé bá ti ń lára ẹ̀ náà ní ògùn ẹ̀ máa pọ̀ sí àwọn tó ń lára ẹ̀ ló máa lọ sílẹ̀ gbogbo àwọn tó ń sọ̀sọ́kùsọ gbogbo nǹkan tí ò ṣe tán rò mọ́ lẹ́sẹ̀ bó ṣe máa dà lé wọn àwọn tìkálá lórí nìyẹn wọ́n bá lọ wọra wọn wò dáadáa ẹni táwọn lára ẹ̀ kò ṣe ní tó yẹ káwọn máa lára ayé àwọn tí ń bàjẹ́ àwọn tó dẹ̀ ń lára ẹ̀yìn náà wọ́n ti ń bàjẹ́ tán mọ́ báyìí ayé wọn ti ń bàjẹ́ tán mọ́ ayé yóò lè bàjẹ́ àwọn tó bá lára yìí tó lára Sunday Igboho gẹ́gẹ́ gbọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń jẹ́ ká máa rójútu gbogbo nǹkan ọyẹ wọn máa bàjẹ́ ní lágbára Ọlọ́run ní tó yín lágbára Ọlọ́run wọn ní tó Sunday náà ẹ dẹ̀ máa ṣàṣeyege ẹ máa joyè lórílẹ̀-èdè ká bá gbọ́ orílẹ̀-èdè wa èmi náà máa pọ́ sí ẹ̀mí ẹ máa joyè. Yorùbá wí fàṣẹ ká máa sọ o. ẹ máa joyè lágbára Ọlọ́run torí wọn tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tẹ́jọ́ bẹ̀rẹ̀ gbogbo wọn ti kó gbá wọlé ìlara dè ló ń ṣọ́ lọ ṣẹ̀tẹ̀ lábẹ́lẹ̀ ọ̀tẹ̀ wọn dẹ̀ ló máa tẹ̀ wọ́n rì lágbára Ọlọ́run ẹ máa borí wọn ni so ilé wa yìí Ọlọ́run á gbà fún wa gbogbo ètò tá a ní lọ́kàn wa ní rere fún ètò ilé wa yẹn Ọlọ́run á mú wá sí ìmúṣẹ fún wa a ní fàràtínúkú lórúkọ Jésù á máa jẹ ọ̀rọ̀ orílẹ̀-èdè yẹn ni ẹ̀yin náà dẹ̀ ní ṣàṣetì nígbà tí orílẹ̀-èdè yẹn bá dé báyìí a máa yọ Easter báyìí tá a máa lọ́wọ́ flag sí sókè báyìí ni pé èyí tẹ́ jẹ́ ká ṣàṣeyọrí rẹ̀ torí pé ẹgbà kan sí ni bẹ́ẹ̀ lọ bí iṣẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ bá dé ẹ ní sùn ẹ máa ṣe ẹ máa ṣàṣegèrè àwọn ọmọ yín náà dẹ̀ kó gojá lágbára náà lọ síbi gíga nǹkan tèmi kàn fẹ́ sọ nìyẹn Ọlọ́run á ràn Sunday Igboho lọ́wọ́ á fún ní agbára lágbára Ọlọ́run láti borí gbogbo ọ̀tá tó wà nílé èdè wa ó ti rí bá aṣọ ó ti bù ó dàbọ̀ mọ́ ẹ ṣe gan ọmọ Tọ́lá ẹ ṣe gan mo rí gift yín látẹ̀kọ́ oníyà púpọ̀ ẹ bá gbọ́n sókè ká òbí àwọn yín máa clear ẹ bá wa sọ̀rọ̀ à ń gbọ́ yín. àṣẹ ẹni sùn kẹtọ sọ ẹ̀yin èèyàn wa tẹ bá gbọ́n tó wa tó ń sọ̀rọ̀ lórí TikTok ń sọ ẹ jẹ́ ká mọ̀ ní comment rẹ̀ lórí YouTube àti Facebook ẹ bá wa gbọ́n sókè sàn. àkọ́kọ́ nínú national anthem wa mo gbà wá ìbọn Yorùbá tá a jẹ́ Yorùbá òdodo táwa níbí ẹ jẹ́ ká máa mọ̀ pé iṣẹ́ wà fúnlẹ̀ wa orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí national anthem wa ẹ jọ àkọ́kọ́ mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn bàbá wa àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi kan ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan báyìí mi ẹ jọ ẹ bá pé bàbá Bọ́lá Ahmed Tinubu ìṣọwọ́ ìjọba nílẹ̀ Yorùbá àjọba mọ́ gẹ́gẹ́ bó ṣe ń jọba à ń fi òṣèlú mímọ̀yàn àti ẹ̀sìn àfi ìjọba ẹ jẹ́ ká fi àwọn ẹlẹ́sìn tí Ifá bá yàn ká fi jọba nílẹ̀ Yorùbá nítorí pé Ifá lolùtọ̀nà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi jọba ẹ má yẹ ká fi ẹ wo irú ọba wo ẹ wo nǹkan tó tún gbé wọlé Yorùbá ṣé àwọn ara ni fúlàní aláwà nìyẹn àkọ́kọ́ nù ẹ̀kejì ní pé nílẹ̀ Yorùbá
gbogbo apátápátá ẹjẹ àmọ́ kò sẹ́ni tí ò ní òòṣà tó wọlé o ẹjẹ ronú pé àgbọ́dọ̀ dalẹ̀ ara wa ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa nítorí pé ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho tẹ́ bá wo ìṣe nǹkan tó ti ṣẹ̀bọ̀ látàrí Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ti sìn yìí tóbi tó di bàbá Awólọ́wọ̀ ẹ wá wo bàbá Sunday Igboho àwa Yorùbá náà látún jẹ́ ọ̀tá ẹ̀ àwa Yorùbá lọ rán sí Yorùbá gbogbo àwọn tó wọ́n ń kárẹ̀ máa dalẹ̀ ilẹ̀ Yorùbá ó mú wa gbogbo ẹni tó lè yọ ara mi kúrò lọ́pọ̀ ilẹ̀ Yorùbá yóò mú wa bó bá ṣe ìlú náà mo ń dalẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yóò mú mi ẹ má jẹ́ dalẹ̀ bàbá Sunday Igboho torí pé ẹnì kan ta ní yẹn láàmì tí ẹ bá ní bàbá Sunday Igboho pè ẹ wò Àtayese àkọ́kọ́ ni pé gómìnà Ìbàdàn Ọ̀yọ́ state ló kọ́kọ́ mú bàbá Sunday Igboho ni wọ́n tẹ̀lé ní ọjọ́ kan ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní ọ̀nà èso gàrí Ìbàdàn sí Ìjẹ̀bú-Òde àwọn Fúlàní yìí bàbá Sunday Igboho dẹ̀ ta múra ó lọ pàdé wọn pé wọ́n ti kó yàn bẹ́ẹ̀ owó àti wàá rẹ́ nìkan tó ń pè ní ọ̀sìláàbì ìyẹn náà kó lọ́ọ́ wà lọ́ bá bàbá Sunday Igboho lọ di lọ́wọ́ ṣe ìgbà yẹn kí ẹ ti ṣẹlẹ̀ ẹ lọ ìsọ ìtumọ̀ wọ̀nyí ẹ pé bàbá Sunday Igboho ó lọ di lọ́wọ́ tó lọ́ ń bàjẹ́ kí ló dé tó lọ di lọ́wọ́ ìgbà yẹn kí ẹ ti ṣẹlẹ̀ tó lọ kọ́ńtàtì bàbá Sunday Igboho wípé kó má bàa wọnú gbó lọ bá àwọn Fúlàní nígbà náà gbà tí ìyá rẹ̀ kò sílẹ̀ òkú wà nínú Yorùbá ní ṣòwò gbà náà ṣùgbọ́n ìgbà tó máa padà gbé. ọmọ Yorùbá ṣó ń kílẹ̀ ẹ̀ṣẹ́ ń gbọ́ ẹni tí ṣe yìí alágídí agodi àbí kí náà pè sọ ṣe. bẹ́ẹ̀ni wọ́n gbé wọ́n tẹ̀lé bàbá Sunday Igboho lórí ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. sí ọ̀nà sọ́nà tabakó nínú gàràjì àwọn sọ́jà ìpínlẹ̀ Ìjẹ̀bú ní àwọn Fúlàní ti kó yàn Sunday Igboho dẹ̀ gbowó dẹ̀ tábọ̀ wọ́n gbé sọ́kà náà àti gbogbo ọ̀kadà gbogbo àṣìṣe Sunday Igboho nítorí pé wọ́n á Yorùbá ní ṣọ̀gbà náà ìlú gómìnà Ìbàdàn Ṣèyí Mákindé yìí ló kọ́ gbé wọn tẹ̀lé lórí ìtàn yìí ẹ wá díẹ̀ wò gbogbo ọ̀tún sọ orí ẹgbẹ́ wọn sọ ẹ wá díẹ̀ wò dáadáa náà ìgbà tí wọ́n gbé sọ wọ́n tẹ̀lé bàbá yìí lórí fẹ́ẹ́ náà tó wá gbé wọn tẹ̀lé lórí dáadáa pé ẹ̀yin wà níjọba ìgbà náà ẹ wò ó nǹkan tí kò fẹ́ sọ ní pé ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá Sunday Igboho Ọlọ́run á gbé wọn borí màmá mi Ọlọ́run á gbé borí àjọ àti ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ méjèèjì. gbogbo wa pátápátá àtàwọn olólùfẹ́ Yorùbá wù. wọ́n gbẹ́jọ́ àlùbọ́sà délé ayé àlùbọ́sà ló jà ní wọn wọ́n gbẹ́jọ́ àlùbọ́sà délé àjẹrò àlùbọ́sà ló jà ní wọn wọ́n gbẹ́jọ́ àlùbọ́sà délé ọ̀rọ̀ bírílà àlùbọ́sà ló jà ní wọn àlùbọ́sà òun lẹ́yìn àwọn àjẹ́ ìyá mi o Yorùbá yìí Sunday Igboho ẹ máa borí àwọn ọ̀tá yìí fún bọ́tà bá yọ ilé nítorí pé ojú oyin lékè omi rọ̀ṣì bàtà lékè omi ẹ lékè àwọn ọ̀tá yìí àwọn tó nífẹ̀ẹ́ yìí àwọn tó wọ́n wá àtàwọn tó wá ta ẹ máa lékè àwọn ọ̀tá yìí àwọn tó nífẹ̀ẹ́ ìyá Yorùbá wuyì Sunday Igboho ẹ máa borí ọ̀tá yìí o gbogbo àwọn Yorùbá lódodo àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lódodo gbogbo ilé borí o ṣùgbọ́n ẹ̀yin ọba ilé Ifẹ̀ àti bàbá Aláàfin Ọ̀yọ́ ẹ jọ ẹ ronú o ẹbí ìfádùn tọ́tọ́ ẹ̀kọ́ pàtó tọ́tọ́ yàn yín ni ẹjọ́ ẹ ronú sílẹ̀ nígbà tó bá yóò gbọ́dọ̀ dèrò ẹ̀yìn o yóò gbọ́dọ̀ dèrò ẹ̀yìn yóò gbọ́dọ̀ dèrò ẹ̀yìn èyí sọ ìbáyìí o. ẹ ṣeun gan bàbá wa ẹ bá wa pàtẹ àbáwọn tó wà lórí YouTube ti sùn ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa yìí ẹ kí mi náà pàtẹ́wọ́ fún ibi I love your contribution. ẹ̀yin àgbà wa ẹ jẹ́ ká pawọ́ pọ̀ àwọn ọmọ náà ká pawọ́ pọ̀ ẹ̀wọ̀n táwọn Fúlàní ń kó lórí ilẹ̀ wa wọ́n fẹ́ pa wá o ẹ bá wa gbọ́ sókè ẹ̀yà màmá ẹ̀rí ṣòfò. ẹ kú ètò. Yes ma. inú mi ń dùn ara mi yá ọkàn mi balẹ̀ nísìnyí o mo ti send voice message kan sí yín lónìí ìmọ̀ bóyá àárọ̀ lẹ wà lọ́dọ̀ yín nígbà yẹn bọ̀tà àárọ̀ la wà ní bíbá ọkàn mi kàn lọ sọ́dọ̀ yín náà ni mo bá mú fóònù mi mo send voice message yẹn ẹ wò ó ọkàn mi balẹ̀ nísìnyí mo dẹ̀ mọ̀ wípé bó ṣe rí nìyẹn because ẹ̀mí ò kì í tàn mí jẹ Yorùbá ti lékè àti borí ṣé ẹ rí gbogbo fìrífìrí tá à ń rí yìí àwọn tí wọ́n ń já raburabu nǹkan ò lè sọnù lọ́wọ́ èèyàn kéèyàn má já raburabu náà ṣé ẹ rí ara ló ní wọn ara ń ta wọn ara ń ro wọn wọn mọ ohun tó fẹ́ ṣe àtàwọn tó lóṣèlú ni o àtàwọn tí Gani Adam ni o ara ní wọn so ẹ jẹ́ kí wọ́n máa jàǹbùtà ẹnu ẹ jẹ́ káwa máa fọ̀rọ̀ wọn mu tábà
ayé ò mú tábà mọ́ nísìn but à á fọ̀rọ̀ wọn mu coke à á fọ̀rọ̀ wọn jẹ chicken kò ṣe Yorùbá à á wí fọ̀rọ̀ wọn ṣe anything ta like bí mo ṣe wà yìí níwájú ilé àti Ọlọ́run ẹ̀rí mi ò mò ń ríra mi ẹran dídín small chops tọmọ mi gbé wá fún mi lánàá ló wà níwájú mi tí mò ń jẹ láti bí oṣù méjì sẹ́yìn mi ò tó bẹ́ẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn ó dàárẹ̀ bá mi mo máa ti lọ hospital darí Yorùbá wuyì mo ti lọ hospital darí ọkàn mi ò balẹ̀ torí wọ́n ní ikú tó ń pojú bá ẹni òwe ló ń pa mọ́ ni àwọn ọmọ mi wà ní Nàìjíríà ọkàn tí wọn náà ò balẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ẹnu nǹkan tí ó ń ṣẹlẹ̀ láti ara Ìgbòho òòṣà irúnmọlẹ̀ táwa sọ ní irúnmọlẹ̀ tó ń jẹ fried rice. ẹ jọ irúnmọlẹ̀ ni o irúnmọlẹ̀ ni but àwa pè ní òòṣà oríṣà. nẹ́tíwọ̀kì ìyàwó ayé dẹ̀ lọ ọ̀rọ̀ dẹ̀ ń gbénu wọn nẹ́tíwọ̀kì wọn dẹ̀ lọ ó dẹ̀ dùn Jesus Christ àwọn náà ń pe Jesus Christ ó dẹ̀ bí jọjú. ṣé ẹ ti ń gbọ́ mi padà. à ń gbọ́ yín mà. ẹ wo Àdìsá mi ì tiẹ̀ mọ nǹkan tí mo tún lè máa sọ ẹni tó bá sọ ó àdúrà ló gbà fún ẹni tó bá sọ ìwúre ni wọ́n tún fún ẹni tó bá tiẹ̀ rò. nẹ́tíwọ̀kì ìyàwó yóò dáa Mr. Richard ṣe wà ń bẹ̀ Mr. Richard ẹ bá wa gbóhùn sókè nẹ́tíwọ̀kì ìyàwó yóò dáa ó dẹ̀ dùn ún. Akíndéjé àsìkò yìí o. Mo kí everyone tó wà lórí platform. Yes, ma. Number one, TikTok yín yẹn, ẹ lọ try ẹ lọ update ẹ lọ sí ìtẹ̀sí download app. Kẹ̀sì bẹ̀rẹ̀ pẹ̀ fẹ́ rí download ẹ̀. So tó bá fún yín pé kẹ́ update ẹ make update. Okay. Yeah, secondly, ẹ má máa pé ìwọlé lọ́fẹ̀ẹ́ ẹ build the platform yín. Gbàtà wà fún mi láti kí wá ni mo wá fẹ́ ṣe kí ni màá ṣe. Ó yẹ fún mi láti mi o ẹ fún mi láti mi. Community was more stronger. So, they avoid just one at me, one time. So more. Ẹ fún mi láti mi o. Ẹ ṣe. Sunday go jẹ́rí ẹni Ọlọ́run dá kò ṣe farawé ni tọ́lọ́run bá ti dáyọ̀ kò ṣe farawé irú ẹni tó bá bàjá ó dojú ogun kan lọ́run ni. Kámi ti fún mi ní ìkọlá tẹ ká gbọ́ yín. ẹrù pé mímọ̀ ṣe wọn kì í ṣe mímọ̀ ṣe wọn ẹni tó gbogbo ẹ̀dá rẹ̀ ló ń dìde fún wọn sí. Kámi. ẹni tẹ́ everybody ló ń support Sunday Igboho sọ̀rọ̀ wọn ti ọ̀rọ̀ Sunday Igboho ti fún mi. Mọ́tọ́lá ẹ ṣeun o. Bẹ́ẹ̀ni. Understand? So I got to go back there. And Jerry Manson, mo ní bàbá Tinubu, oníwà ní bàbá yẹn kò tíì bímọ yẹn. Oyún wà ní Tinubu kò tíì bí. Bàbá ò tíì bí. Jerry, oríṣiríṣi ọmọ tó máa bí fúnlẹ̀ Yorùbá. Ibi tá à ń sọ gbogbo àti fẹ́ débẹ̀. Wọ́n kàn kó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ náà mo rí òyìnbó tó ń sọ̀rọ̀ nípa. Èmi náà lọ nílẹ̀ ni mo ní ìtàn tó ń sọ wípé ilẹ̀ Ifẹ̀ ní ayé ìjọba. Bẹ́ẹ̀ni. Bí wípé wọ́n gbà lọ́wọ́ wa ní tọ́jú náà gbà lọ́wọ́ fẹ́ gbà yẹn àti kọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ akẹ́kọ̀ọ́. Ọmọtọ́lá yìí máa ṣe ọmọ àyè ṣe gbé. Mo sọ báwo mo ní ọ̀pọ̀lọpọ̀ mo ní bẹ́ẹ̀
bímọ ń sìn sọ fún ọmọ tó wà bá dé láti school kó mọ sọ fún ọmọ pé you are prince and you are princess. ọba ọmọ ọba làwọn ọmọ wa. you king and you are queen. kó mọ fún kó mọ gbọ́ sí tí wọn kó mọ nǹkan tó jẹ́ because ọ̀pọ̀lọpọ̀ kì í sọ ká mọ sọ fún wọn wípé wọ́n máa bold. Come on, both anywhere. They stand for themselves and speak for themselves. Understand? I'm going so I need to go back. I need to go back. I need to go back. Bẹ́ẹ̀ni, Màláṣẹ ni wá. Ẹ ṣeun gan bàbá wa. Ìyá wa kan Mọ́tọ́lá wọn wà lórí TikTok yìí o. Lágbàtàn ti wọlé bá mi dúpẹ́ lọ́wọ́ lágbàtàn ti wọlé. Wọ́n ṣe ń fún mi ní láyọ̀nù tó ń jùdì àbí kí ló kọ kí ní tẹ fún mi yẹn. Ìyẹn ṣáà ń jùdì fún mi. Bẹ́ẹ̀ ni wọ́n fún mi ní fìlà. Wọ́n ń gbé irun mú sí mi nímú. Wọ́n fún mi ní kílẹ̀ máa tó ń fún yàn. Wọ́n tàbí àtàtàn ti wọlé báyìí. Wọ́n ti dúró. Wọ́n tún fún mi. Yẹn sọ̀rọ̀ yìí gan. Wọ́n yìí tún dà mí gift lọ ni. Mi ìrórúkọ wọn rí lórí péèjì mi ò bẹ̀tẹ̀ ẹ ṣeun gan. Ìyàwó náà bá wa nífẹ̀ẹ́ yẹn Ọlọ́run bá mi dúró ti àpò ṣàmúrà òkè ìgbà àpò yín ò ní gbẹ o iná ò ní tán wọ yín ìyá wa ní kẹ́ bá wa gbóhùn sókè ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí ọ̀rọ̀ Olúwo àti Verydarkman ẹ tẹ́ bá ti wò ṣó ẹ lọ wò láti bẹ̀rẹ̀ tẹ̀lé bá fẹ́ short video ẹ̀ mo ti sọ sórí YouTube Yorùbáwùyí látàárọ̀ ẹ bá wa gbóhùn sókè. Yorùbá máa bínú ṣẹlẹ̀ fún mi bíi 20 minutes wọ́n gbọ́ program mi mo fẹ́ sáré dé stop. Oh, all right. Okay, go sorry. You say about gbóhùn sókè. You say gbóhùn sókè o. Always ask for wọ́n ní ẹ bá mi subscribe sí YouTube mi. Ẹ ní sùn màmí. Ẹ bá mi subscribe sí YouTube channel mi. Ẹ bá mi subscribe sí Facebook. Wọ́n tún ní ẹ bá mi subscribe sórí TikTok. Kí wọ́n máa ń subscribe jára kan tó pọ̀ máa ń fún mi ní $15 every month. Wọ́n náà wọ́n fún thank you mo appreciate wọ́n ní kí n máa béèrè. Èmi náà ti béèrè fún mi gift ẹ subscribe fún ẹ máa gbé sókè. Ọlọ́run fúnra ẹ̀ máa ṣe gift fún yín. Ẹ ṣeun. Nítorí pé ẹ ti try to be honest ẹ sọ ìbò nítòótọ́ lódodo. Ẹ ti mọ̀ pé mi gbọ́ English. Yorùbá tá máa jẹ lóde ilẹ̀ Yorùbá. Kí ló tún fún mi? Máa dìbò fún yín. Ìyálóde jàgbá ní ìwúrà. Yẹ́nì ọ̀rọ̀ mímì ní pé Sunday Igboho ní bàbá mi. Bẹ́ẹ̀ èèyàn gidi ni wọ́n. Èèyàn yìí ni wọ́n. Èèyàn ti dúró ti èèyàn báyìí máa dúró ti gbangba ènìyàn. Nígbà tó lọ́rùn pé ọmọkùnrin yìí dìde fún wa. Ẹ jọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan tó ní táwọn tó pọ́lẹ̀ rẹ̀ bá ń gbọ́ báyìí. Ká lè gbọ́rọ̀ yìí dáadáa. Wọ́n ṣépè fún Yorùbá ni. Èpè yẹn domi lẹ́nu lórúkọ Jésù. Ìbàjẹ́ gbogbo ètò tí àwọn ọ̀tá ṣe sínú ayé Yorùbá. Ẹni tó ká parapọ̀ lọ́jà máa tọ̀ ìdí òdòdó mi mo fẹ́ sọ Yorùbá gidi. Ẹni wọn la gbọ́ ẹni tí tẹ bá sọ níbi bí àgbọ̀ lórí péjì Yorùbáwùyí BOS ẹ pẹ́ dé kíláàsì mo ń bọ̀ wá bá yín à ń gbẹ́ yín. Nísìnyí mo fẹ́ sọ fún yín pé gbogbo èèyàn bá a ṣe mọ níwọ̀n bá a wà lórí yìí náà a ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká sọ̀pọ̀tì Ìgbòho ká bá ń gbàdúrà ká máa gbàdúrà. Mo tún gbá bọ́ọ̀lù lẹ́nu. Ṣó yín mà. À ń gbọ́ yín mà. Tí ọmọ tí yín tán torí ọkùnrin yìí ló jẹ́ kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ balẹ̀. Ẹgbẹ́ tí ìyá nìyẹn sọ wọ́n náà mọ̀ wọ́n wà nílé. Tíkọ́ tí wọ́n fẹ́ tó ń tè ní wípé ìwà já ránṣẹ́ sí àwọn ọ̀tá yìí. Ẹja wa bá ṣe máa bá wọn sọ̀rọ̀ níbi tó ti lè gbọ́. Ẹjọ́ mi mà bóyá ní program yẹn èmi mà bóyá lè ṣe. Ṣé ní mo ṣe wà yìí ọmọ bàbá Ládọjà mo jẹ́. Ibi tí bàbá mi bá ti lọ ni mo máa ń lọ. Àwọn opponent yìí wọ́n ní ìdí ìbáwí wọ́n ní ìdí ibi tí a ti lè mú wọn jókòó bó ṣe ṣé ọ̀rọ̀ kì í yẹ yín ni. Mo ń sọ. Níbo ni sòtẹ́ torí kọ sí níbo ni sòtẹ́ torí kọ sí wọ́n kan tẹ́jọ́ lẹ́yìn tí ọ̀rọ̀ yóò lè yẹ yín ṣe bẹ́ni tó yẹ ká pa ọ́ pọ̀ rẹ̀ tó rí oúnjẹkújẹ ebi olè wọ́n bíà ó ní fún wọn ó ní òjẹ́ káwọn kan tó ń ṣe yìí o. Ṣé rí pé kì í ṣe pé wọ́n ń jà fún
lẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀. Wọ́n ṣe wípé wọ́n ń jà fún wa ni. Ẹ wo bí tí mo ti ń bọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ni mí. Kádẹ́dọ̀ rẹ̀ káyé wọ́n tajà. Ṣé mo ti sọ fún yín báyìí? Ẹ jẹ́ kádẹ́dọ̀ rẹ̀ wá pẹ́ bọ́ máa wà nínú wà ní jáde mọ́. Tẹ̀sí ká tí mo torí à ń sọ tí mo torí à ń pariwo sí ni pé ó yẹ ká parapọ̀. Yorùbá yẹn kò ní dùn dáadáa báwo rí ẹ bá mi manage. Níṣẹ́ náà yẹ ká parapọ̀ ká wà in support of this man. Ọmọ ẹ̀kọ́ tí ẹ̀ gbọ́ tó bá ń já èmi yìí tí mo wà lórí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ yìí mo padà tó máa ń gbàdúrà fún. Ọ̀rọ̀ fi mí lọ́kàn balẹ̀. Mo níyà, mo lẹ́bí, mo lẹ́gbọ̀n, mo lọ́lá sí Nàìjíríà. Ẹ̀rù ń bàyàn lójoojúmọ́ ni. Bẹ́ẹ̀ni. Àwọn kíní àdàdà yìí, àwọn nǹkan tá ń tẹ́wọ́ bí tọ́lá dúró sí lè wà. Ibi wọ́n ní kí ló ń pè kí ẹ ti máa ń sọ̀rọ̀ pé oko la máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́. Ó yá ẹ bá mi kọ́ láìsí ọkọ́ àti àdá.